ọkọ mi rẹ̀ já wálé ó ní kí n bóun sí wípé ẹja ń wù ìyàwó òun jẹ bó sì fún lésì pé tó fẹ́ boyún ìyàwó ẹ̀jẹ̀ kó má involve mi kó lọ bàjẹ́ torí mi ò fẹ́ wàhálà ẹni tó ní wàá ṣe wọn ọmọ Àkànjí ṣe fídíò eléyìí ó máa long dáadáa máa ṣe ní 20 minutes torí àwọn story pọ̀ gan-an ẹ jẹ́ make sure pé ẹ wò ó tán so mo dẹ̀ fẹ́ máa ṣe ní 3 story in a day 6 a.m. tó bá ti di 12 o'clock ìyẹn 12 p.m. tó bá ti di 6 p.m. tó bá ti di 12 a.m. so mo máa post bẹ́ẹ̀ ó jẹ́ 4 video in a day so ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa wò ó ẹ má máa forward ẹ mọ́ ẹ máa wò ó tán ẹ ṣé mo dúpẹ́. ọkọ mi sọ wípé kí n bóun mú ẹja o kí n bóun ṣe fún ìyàwó òun mo wá fún lésì kí ló dé tó máa ní kí n bóun ṣèjà fún ìyàwó ẹ ṣebí wọ́n ló fún lóyún tó bá fẹ́ bóyún ìyàwó ẹ jẹ́ ṣé mi lè ẹ̀kọ́ òun náà ni ọkọ mi wá dákẹ́ kò sọ kankan ó gba ẹja yẹn lọ́wọ́ mi ó wọ kíchìn lọ ó lọ ń dáná fún ara rẹ̀ ó ń ṣe ẹja yẹn fún ara rẹ̀ ó ṣe tán wọ́n jẹun mo rí pé ara ọkọ mi ń ṣe bákàbákan àǹtí ṣeun nígbà tó dòrú tí mo ti sùn ọkọ mi kọlẹ̀kùn kókókókókó mi ò dáhùn ó tún kọlẹ̀kùn mi ò dáhùn ọkùnrin tà níyẹn ó lóhun kí lẹ fẹ́ ó ní kí n ṣílẹ̀kùn fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní mi ì lè fẹ́ sílẹ̀kùn tó lè bá mú kò bá mi jiyàn ó lọ èyí ó di àárọ̀ ọjọ́ kejì àǹtí ṣeun ọkọ mi tún dé ó ní kó jí ní ẹnu ọ̀nà yàrá mi ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló fẹ́ bá mi sọ gbogbo nípàdé kìnìkan àti kìnìkan papọ̀ mo ní kí ló dé ọ̀rọ̀ ló fẹ́ bá mi sọ mi fẹ́ wàhálà o mi fẹ́ wàhálà ó ló fẹ́ bá mi sọ̀rọ̀ mi ò ráyè mo fẹ́ jáde bí a ti má dé mo ní kò sí wàhálà mo ní ti má dé ńgbà yẹn ní àmọ́ ó sùn kí n jẹ́ kí òun bá mi sọ̀rọ̀ kí n tó lọ mo ní rárá tí n bá dé mo gbéra mo ṣe náà mo ti pe ìyálé mi yẹn mo ní mò ń bọ̀ o mo ń bọ̀ láti mo débẹ̀ mo ṣí ṣọ́ọ̀bù àwọn èèyàn ọmọ ìyálé mi yẹn máa bá mi tajà èmi náà ẹni tí ó kó èèyàn mọ́ra ó gba gbogbo ìgbẹ́ torí pé èèyàn gbogbo wa mo bá sọ fún ìyálé mi báyìí 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 mo máa sọ fọ́kọ mi àbúrò náà fẹ́ bá mi sọ̀rọ̀ láti ìgbà náà fẹ́ bá mi sọ̀rọ̀ wà ní àbúrò tọ́ ni nǹkan tí òun sọ fún mi mo ní wàhálà òótọ́ ni mo ní mi lè mú mi mo ní àwọn nǹkan tó wà ń bẹ ní wípé kókó díẹ̀ nìkan ni mi tí mọ̀ mo ní kókó òdì bíi ti báwò mo ní mi lè fẹ́ bá sọ̀rọ̀ mo ní kí n bá sọ̀rọ̀ mo ní mi ní bá sọ̀rọ̀ mo ṣe bẹ́ẹ̀ àlẹ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ ọkọ mi bá pè wọ́n bá láwọn ò ní píìkì kọlẹ̀ aláwọ̀kọ́ wọn píìkì ẹlẹ́ẹ̀kejì wọn píìkì ẹlẹ́ẹ̀kẹta wọn píìkì ẹlẹ́ẹ̀kẹrin wọn píìkì gbà tó pẹ́ díẹ̀ onítọ̀hún ṣe dráìfù wá nìyẹn sí ṣọ́ọ̀bù wọn ṣọ́ọ̀bù àlẹ́ mi àmọ̀dẹ̀ wà bóyá débẹ̀ ó bá mi bẹ̀ bóyá bá mi bẹ̀ báyìí bọ́dà mọ́mí wa mo ti ń lọ mo fẹ́ máa lọ ló bá dó síwájú mi ló bá níbo ló ń lọ Àjíkẹ́ ó níbo ni mi lè lọ tó lè tì mí lè lọ aládé mi bá ìjà o mi ò jẹ ṣé mo ti ṣe ẹni ṣé kí n kẹrù mi kúrò nílò fẹ́ ṣó fẹ́ pa mí ni wá ní mi ò ní kẹrù kúrò nílé mo ṣe máa lé ẹ nínú ilé ẹ mi rárá o ilé mi kọ́ o ilé ìyàwó ẹ ni ọlọ́mọ ló dẹ̀ lọ́kọ ọlọ́mọ ló lọ́kọ o mo ní iṣẹ́ àjọ nítorí Ọlọ́run ẹ̀yọ orúkọ mi kò ní gbogbo nǹkan tẹ́ bá jọ ń ṣe papọ̀ mo bá ní òkè inú sì ń bí mi kí n má bínú ló bá ní kí n máa bọ̀ kí n jù kí n má lọ òun fẹ́ rí mi níṣẹ́jú ìyá kí mi kí lè fẹ́ ṣe rí báyìí kí lè wá ṣe ó yé má lọ lé yín ẹ má jẹ́ láìfi yín mi ìfẹ́ wà láwọn mi ìfẹ́ wà lẹ́ ẹ má jẹ́ láìfi yín ẹ má lọ lé yín o kò ń bá ní ẹ má láìfi mi
ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ọkọ mi yẹn máa lọ lẹ́yìn o mi ìfẹ́ wàhálà yín o mi ìfẹ́ kejì kan yín o. ló bá ní òkè bí má tiẹ̀ máa lọ ẹ ti ẹ̀gbọ́n nǹkan tí mo fẹ́ wá sọ náà kí lè fẹ́ wá sọ bá jókòó. ló bá ní ọjọ́ náà ìyáálé mi kọ́ sí bínú wa ẹ mọ̀ wọn gbà easily bẹ́ẹ̀ náà bò a padà dúró a padà jókòó ó ṣàn bẹ̀bẹ̀ náà ni kí lè fẹ́ sọ. ló bá ní Àjíkẹ́ sọ nǹkan kan ní àná ó lóun lè sùn tó lè fi mọ́ ó ló sọ wípé tó máa fẹ́ ba oyún inú ìyàwó òun jẹ́ kí òun má involve òun ó lóun wá wò pé kí ló ń jẹ bẹ́ẹ̀ oyún inú ìyàwó kò má involve ibi tí báwo ló ń ṣe ní pé kóun wá bá pé kí ló mì pẹ̀lú nǹkan tó sọ yẹn bí báwo ló ń ṣe máa fẹ́ bọ́ oyún inú ìyàwó òun jẹ́ ó ní bó dẹ̀ ṣe sọ ó ní ìyàwó òun gbọ́ nílé èyí wọn sọ pé kí nìkan tó mú pé òun lòún pẹ̀tù sí ọmọbìnrin yẹn nínú bí wọ́n ṣe bí mi nìyẹn mo ní àbúrò burúkú lọ ọmọbìnrin àti ẹni tó fún lóyún náà ó bá ní òun lòún fi ṣépè mi ò fi ẹ́ ṣépè mi ò fi ẹ́ ṣépè mo ní sórí mi ní sọ kọ́kọ́ fún ọ gbogbo nǹkan tí mò ń sọ torí pé o mọ nǹkan tí mò ń sọ ẹ̀rí ọkàn máa jẹ́ ẹ nínú pàní mo ní o tó wá pa ọmọ ọlọ́mọ tí wọ́n bí ó wá pa ó wá fi orú ẹ̀ lé mi lórí Àlàdé ó jìyà láyé ó jìyà lọ́run ó ní gbogbo tí mò ń sọ yìí òun pé ó kà kó tẹ̀lé àti pé òun kọ́ lòun wà ní ọmọ ṣé òun máa pa ọmọ yẹn ni kẹ́ ẹ̀ tó lọ jìnnà ẹ jẹ́ ń gbé ní débì kan fẹ́yìn tẹ wà nílùú òyìnbó tẹ máa sọ wípé pẹ́pẹ́ sí o ẹ nídìí àgúnmujẹ̀dí o àgúnmukédé kan wọ́n ní ìdìnnà this is detoxify powder onílé bó ṣe wà lọ́wọ́ mi yìí detoxify powder 30,000 ni mò ń tà àmọ́ nítorí pé mò ń ṣe sales báyìí mo fẹ́ yọ 5,000 kó ní gbogbo àwọn product mi mo ṣe tà ní 25,000 ṣoré lèyìn òun náà pè ní Superman 35,000 ni alẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ alẹ́ gidigba nítorí pé mo fẹ́ yọ sales kúrò mo ń ṣe sales mo ṣe yọ 5,000 kúrò bẹ́ẹ̀ 30,000 ni ẹ farabalẹ̀ ṣoré lè òun ni wọ́n pè ní infection powder bó ṣe wà 30,000 ni because of the sales tí iléeṣẹ́ Olúwaṣeun apps tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ torí ẹ̀ wọ́n ṣe yọ 5,000 kúrò ń bẹ̀ ṣe orílẹ̀ yìí ọ̀pọ̀ ẹ̀yìn special ní 30,000 ní nítorí pé wọ́n ṣe sales lọ́wọ́ wọ́n yọ 5,000 kúrò ń bẹ̀ ó jẹ́ 25,000 naira kí ló wá ń dúró dè kò sí iléeṣẹ́ Olúwaṣeun apps limited lé ní báyìí ọ̀la lè pẹ́ jù o bí mo ṣe ń sọ lọ fún yín ló bá ní pé kí ni mo mean tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí òun ló ń fún lóyún òun ló ń lọ ọmọ òun ló ń ṣe gbákan pé kí ni mo mean pé ọmọbìnrin yẹn in fact ká ní gbọ́mọ tó ń rí tó ń rìn kébékébé yẹn ṣé wọn á gbóyún lọ́wọ́ ẹ̀ ni wọ́n lọ́dọ̀ tí mo sọ yẹn mo fẹ́ da lérú mi náà ó ní lójú tí ń tò lọ́tẹ̀lẹ̀ tí ò sí wàhálà mo ní lójú ara ẹ̀ Àlàdé ilé yẹn ń tò kò sí wàhálà ó ní kò sí wàhálà nígbà mi tó bá kanlẹ̀kùn yàrá ẹ̀ ò ṣáà kì í ṣe mo ní fi ojú ẹ̀ méjì ṣe pé sí pé ó máa ń kanlẹ̀kùn yàrá mi fi ojú ẹ̀ méjèèjì ṣe pé sí pé ó máa ń kanlẹ̀kùn yàrá mi èmi ni mi ò kí ń dáhùn mo ní jẹ́ kí n sọ fún mi díẹ̀ ní tàdàbà nù ìbejì tó bá ti yá mi mo máa kẹ́rù mi mo máa lọ àmọ́ kí n tó lọ gbogbo ń ta àjọ ni àjọ pcc òǹkàlùkù àgbà àti ẹ̀kún tó lọ ni ló bá ní ara kan tí wọ́n sọ náà nìyẹn obìnrin ò gbọ́dọ̀ ṣe nǹkan fún yàn obìnrin ò gbọ́dọ̀ ṣe nǹkan fún yàn kọ́ mo dá ṣe nǹkan mi mo dá ṣe nǹkan mi ní ó wù ẹ́ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ lo involve ara ẹ̀ pẹ̀lú ẹ̀ ó dẹ̀ sí involve ara ẹ̀ pẹ̀lú ẹ̀ nìyẹn nǹkan ò dẹ̀ àwa tá a ní nǹkan méjì àní pé sí mẹ́ta o méjì náà ni Àlàdé mo fún ẹ di next month kó mọ nǹkan tó máa ṣe torí pé by next month a máa pín nǹkan tó dodo tó sèmi àti ẹ nǹkan tá a jẹ sè tí lè fi jó gbogbo òru ló máa mọ̀ gbogbo tó mọ̀ tó ń jẹ́ lọ́kàn jẹ lèmi náà mọ̀ o fẹ́ kí n fẹnu mi sọ ni o mi ì ní fẹnu mi sọ tẹ̀lé mi bá jà mí lè kọ́nú gbogbo aṣọ kọ́là sá lóòrùn mo ní ẹ jẹ́ kí n sá ilé lóòrùn ẹ jẹ́ kí n fi wọn oníkà 9 wípé kàrí ò pé 10 nígbà míì torí pé ẹ sọ fáṣiyèrè ni kò
ó lè mọ ipa ṣe. Nígbà míì téèyàn bá ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ kì í ṣe pé èèyàn mọ nǹkan téèyàn ń ṣe, èèyàn ṣe nítorí àwọn ọmọ téèyàn bí ni. Má bínú, ṣé o ti gbọ́ nípa egungun kombo? O ò gbọ́? Ọṣẹ ọ́ìlì àti òrí fún àwọn ọkùnrin tí nǹkan ọmọkùnrin wọn kéré jọjú orí wọn lọ. Tó o bá ti ní infection kò sí nǹkan tó ní kó má ṣiṣẹ́ lára ẹ̀. Ó máa fi ọṣẹ yẹn wọ́n máa fi fọ nǹkan ọmọkùnrin ẹ̀, wọ́n fi máa dúró ẹ̀ wáta báyìí, wọ́n fi fà wáta, wọ́n fi máa fà wáta, wọ́n fi máa fà wáta. Ọṣẹ yẹn tó bá ti wá fọ̀ tán tó mọ́, tó ti fi fọ̀ tán tó fi fà pẹ̀lú ọṣẹ yẹn tó fi bó ṣe ó yẹ ló fi fọ̀ báyìí, tó ti sùn tó ti wá wọlé, tó ti nu ara ẹ̀ tán, wọ́n wá mú òrí yẹn wà fi wọ báyìí, fi wọ báyìí, wà fi wọ báyìí, wà fi wọ báyìí. Àfóò náà wọ wáta ni. Sílẹ̀ bọ́ksà ẹ̀ síbẹ̀ kó máa lọ. Wọ́n àwọ̀ bọ́ksà tó táìtì o. Time tó bá ń lò lọ́wọ́ wọ́n àwọ̀ bọ́ksà tó táìtì. Fún dídí 11 days ò ní fi súnmọ́ obìnrin. Tó bá ti di alẹ́ àtòfọṣẹ yẹn tó fọ̀. Bó o tiẹ̀ kì í wẹ̀ lálẹ́ lọ fokó rẹ̀ lálẹ́. Wà fọṣẹ yẹn fọ̀, wà fi fọ̀, wà fi fọ̀, wà fi fọ̀. Wà fi fọ̀ tán tó bá ti wọlé wà á mú ọ́ìlì yẹn, wà fi ọ́ìlì yẹn fọ̀, wà fi fà báyìí, wà fi fà báyìí, wà fi fà báyìí. Wà gbọ́. Tó bá ti wá fi fà tán ọwọ́ ọ́ìlì yẹn má jẹ́ ó kan ibòmíì lára ẹ̀ o. Má jẹ́ ó kan ibòmíì ní ara ẹ̀. Mo dẹ̀ ní fún ẹ̀yin obìnrin náà tí ọyàn yín kéré ẹ fẹ́ kó ọyàn yín tóbi, àbí tí hips yín kéré àbí ìdí yín kéré ẹ fẹ́ kí ìdí yín tóbi, ó ṣiṣẹ́ fún. Mo ní ọ́ìlì fún. Ọ́ìlì wo nìyẹn? Ìyàtọ̀ wà náà méjèèjì o. Má ra ọ́ìlì tó ń lò fún nǹkan ọmọkùnrin, má lò sí ìdí àtọyàn o. Ìyàtọ̀ wà ń bẹ o. Wàá mú ọ́ìlì yẹn náà wà fi ra ìdí ẹ̀, wà fi gbé sókè, wà fi gbé sókè. Wàá wọ pàìntì tí ò táìtì púpọ̀ bó tó lè gbé ìdí ẹ̀ sókè, wàá wọ̀. Má jẹ́ máa sùn lẹ́yìn báyìí. Ó máa fẹ̀gbẹ́ sùn tó bá ti ń lo ọ́ìlì yẹn. Àbí kó máa ó lè fàyà sùn torí fọ́yàn ẹ̀gbẹ́ náà ni wàá fi wá sùn. Ẹ̀gbẹ́ kìíní àti ẹ̀gbẹ́ kejì. Bí mo ṣe bá yín sọ̀rọ̀, ẹ̀yin tèmi. Wọ́n ní má ṣe dá aṣiwèrè lóhùn, káṣíwèrè má bàa jọ rẹ̀ lójú. Nígbà míì wàá dá aṣiwèrè lóhùn kó lè wọ́n pa aṣiwèrè lóhùn. Bó bá fèsì ní Yorùbá gbogbo tó mọ ní mọ̀mọ́. Àmójú tá a máa tú sí dísàlẹ̀ òkòkò. Ojú náà dìkan lẹ́nu. Mo ní Àlàdé wà gbómi lójú òní rí. Ìwọ rò bóyá o gbọ́n, o fẹ́ bu àṣírí tiẹ̀, àṣírí tọ́lọ́hun ò bò. Àṣírí tọ́lọ́hun ò bò. Ọlá ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n ṣe ogun tí mo ṣe. Ìṣúgbà mo ṣe èrè. Èmi gbáyé mi lé ẹ lọ́wọ́. Ìwọ afáyé mi tàkà, ó wá fi ń tàràkà. O ò fẹ́ káwọn ayé má ṣírí rẹ̀, àmọ́ o tú mi láṣìírí. O jẹ́ kí wọ́n rí pé mi ni mi ò lè bímọ. O jẹ́ kí wọ́n rí pé mi ni mi ò lè bímọ. Láàrin èmi àti ẹ, ṣé mi ò lè bímọ ni? Àbí wo gangan ló fọwọ́ di ibi tí o fi má wọrí. Èmi kọ́ ni ó sọ, ó kùjọ́ kan lẹ́nu. Má sọ. Nígbà bá sọ ibójú máa wálẹ̀. Ẹni tí ó gbọ̀run ló gbọ̀run lọ. Kò sáṣírí kankan bì kan. Ẹjẹ́ á tú tó bá jẹ mọ́ púpọ̀ ní kálukú kú. Bó bá jẹ mọ́ yíyẹ kó ní kálukú yè. Má pa mí. Torí pé mi náà ní nǹkan tí mo fàyè mi ṣe. Ẹlẹ́mi ṣáà ní ó ti tó ẹ ṣùkù tó ẹ ní. Mo ní kó má sọ̀rọ̀, mi ò sọ̀rọ̀. Bẹ́ẹ̀ pé mi ò pariwo, mo rán sọ fún un. Àsọ̀rọ̀ tó ò bá pariwo sọ tó ì máa rán sọ fún yàn, àṣẹ máa ń dùn yàn. Àyàdé bá sọ pé ṣé bóun ti bẹ̀ mí, mo bẹ̀ ń kókò, mo bẹ̀ ń gbangba. Kọ́kọ́ ló ti bẹ̀ mí, ó bẹ̀ mí gbangba. Kọ́kọ́ ló ti bẹ̀ mí. Èmi dá sọrú ẹ̀wọ̀ tú mi lásán ń tà. Ṣé bójú ṣe nílẹ̀ àbíjẹ́ jòbì lẹ́dà ẹ̀dẹ̀? Ṣé ní tó bá mi sọ nìyí? Ìgbà tó ń ra Superman wálé, tó ń kí mi mọ́lẹ̀ kíkí látọwọ́ Olúwa ṣeun apps, ó mọ̀ gbá yẹn. Ó sọ gbogbo ẹ̀ fún. Nígbà tó pẹ́ díẹ̀, ó jẹ́ kó yẹ pé ó gbọ́dú tán reality show ni ó gbé mi àti ẹni tẹ̀. Àbíká lọ sí kọ́kọ́rọ́ alátẹ. Á lọ tú kalẹ̀. Ó wà lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ Olúwa ṣeun Àkànjí. Wá ní Àjíkẹ́ má ṣe bẹ́ẹ̀. Wọ́n tú mi láṣìírí síta. Mo ti bẹ̀ẹ̀. Tí òkè fún yàn lórí mo fún yàn lórí ni.
èèyàn kì í bímọ síta ni mo bímọ síta ni mo ṣe àmúwálé wa bẹ́ẹ̀ ká ní mo fẹ́ síta sí tó pé bóyá ìgbà tó ń kú tọ̀dọ̀ tó mọ̀ kí ló fẹ́ ṣe ní ẹ̀tún wá rí ẹ wo pretender man ẹ bó ṣe ń pretend ok fún nǹkan tó wá ṣe yìí tó bá di next month má ṣe nǹkan tó yẹ kó ṣe don't do the needful o wà mọ̀ wípé Jésù ìsọmọ Abẹ́òkúta o kí sọmọ Ìbàdàn kí sọmọ Ìjẹ̀bú o ọmọ Ìwó ni Jésù ìyá Jésù ọmọ Delta ni wàá gbà ó dẹ̀ kan náà ló bá ní nǹkan tó fẹ́ ṣe tí ẹ̀ ṣe gan ara tí ó fẹ́ dá tí ẹ̀ dá gan kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe máa lè mọ̀ Káyọ̀dé òun èwo ní halẹ̀ ó fẹ́ ṣe kòkòrò ojú ó ní sọ ojú kí ni kí ló ti wò sọ wọn bí mi léèrè kémi sọ ìwọ náà sọ káyé bẹ́ẹ̀ gbọ́ káwọn tí ó sa agolode pọtánú àwọn méjèèjì sọ má bẹ̀ mí kọ̀kọ̀ bẹ̀ mí gbangba sọ má bẹ̀ mí kọ̀kọ̀ bẹ̀ mí gbangba ìyá Akeem kò ti wà confuse o ọ̀rọ̀ òye ìyá Akeem mọ́ àṣẹ tó kù tí ẹ bá ń jà kéèyàn mọ̀ dà sí púpọ̀ jù torí yìí ò mọ nǹkan tó fàdí ìjà wọn ìtẹ́lẹ̀ rò síta ni wọ́n rò síta nígbà míì ọkọ gan ò mọ̀ pé ìyàwó má sí rí òun ìyàwó mọ̀ pé ọkọ má sí rí òun àbí káwọn méjì ò má sí rí ara wọn kan wọ ẹni tí ó kọ́kọ́ sọ síta kan fẹ́ mọ ọ̀dàlẹ̀ láàrin àwọn méjèèjì ìwọ tó bá wá ń dájọ́ wà ní kí ló fàdí ìjà yìí ẹ sọ̀rọ̀ àǹtí Ṣeun ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ kọ́kọ́ mi sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ èmi náà sì ní sọ̀rọ̀ àmọ́ wọn padà sọ náà ni ló bá wọnú mọ́tò ẹ̀ ló bá ní tó bá di next month tóun bá ti ṣe nǹkan tó ní kóun ṣe wá kó wá pa òun gbà yẹn mo ní mi ò ní pa àbúrò òkú ló máa rí má wò rí tẹ̀sán fún ìyàwó ẹ̀ lóyún ẹ̀yẹ ni mo ní òkì ó kù múra sílẹ̀ òfò ọmọ ẹlẹ́ẹ̀kejì ló bá sọ̀kalẹ̀ ló bá ní ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ tó ń sọ yìí lágbára o ọ̀rọ̀ tó ń sọ yìí lágbára o pẹ̀lẹ́ lákó lábo o ọ̀rọ̀ tó ń sọ yìí lágbára o ok ọ̀rọ̀ tó ń sọ yìí nísìnyí tábà bí ẹ̀ pé kí ni kókó ọ̀rọ̀ tó ń sọ yìí kí ló fẹ́ sọ ọmọbìnrin yìí ọmọbìnrin sọ́ra ẹ o ọmọbìnrin sọ́ra ẹ o kí n sọ́ra mi fún kí ni fún pé mo ń sọ nǹkan tí mo mọ̀ tí wọn náà mọ̀ tá a jọ mọ̀ èmi ò sọ́ra tèmi ò wọ́n ní kó sọ́ra ẹ kó sọ nǹkan tó bá mọ̀ àgbà ìyà ìkà ọ̀dájú abiyamọ àpalẹ́lẹ́kúnjayé ọlọ́tẹ̀ ẹni ìyà máa lọ́jọ́ bàbá sí mọ́tò ẹ̀ tó bá drive lọ ẹlẹ́ni bá pè mí ó bá ní sóní kankan olórúkọ ọmọ wọn kan tó máa fi ń pè mí ìyẹn àbíkẹ́yìn wọn sóní kankan tí ohun ọmọ ní ọ̀rọ̀ yìí nínú ẹ máa wo ti ń jàre kò sí nǹkan tẹ́ mọ̀ ní ọ̀rọ̀ yìí tẹ́ mọ̀ náà ní tí mo mọ̀ kọ́ ọ̀rọ̀ tí kọjá nǹkan tí mo mọ̀ ó kọjá nǹkan tẹ́ mọ̀ ní tẹ́ mọ̀ náà ní tí mo mọ̀ àmọ́ kò sí wàhálà kásà lòdì next month báyìí bóyá nǹkan tí mo mọ̀ ní àbí nǹkan tí mo mọ̀ ní ẹ dúró di next part tẹ́ bá wá láìkì tẹ́ share tí views yóò high lórí eléyìí ẹ yọ̀ǹda mi ẹni tí next part náà ẹ tún ní mọ̀